wèrè ìbámọ́núrò ni wèrè ìbádúpẹ́ ó ṣe ó dùn mí fún wèrè. Ìwọ ṣe èrè tó ọlọ́run ò sí ṣó o lè sọ fún mi bí o ṣe dénú ìyá rẹ ṣó o rántí pé mi lásán ni ọkà tó sọ ọ́ dọmọ. Akọ́dá dá ọ, aṣẹ̀dá dá ọ, ìwọ wá gbàgbé wọn lórí wa ń bẹ òlú ìgbà. Wèrè ọ̀run bàbá máa wọ́n pè ọ́ ní àbíwèrè ayé mi, adániwáyé fún rere dá ọ lọ́lá tán, ó fi bí sọjọ́ lórí olóore, ó kàn ó sì ohun tí ò tó níwa ló ń sìn. Bọ́lúwa ò bá dá ọ bí ènìyàn ń kọ́, wí fún mi, bó bá lọ dá ọ bí igi ìrókò lásán, kí lọ bá ṣẹ̀dá ò lè fi ọmọ. Ẹ̀yin èèyàn ọlọ́run o, ẹ̀yin ẹrú ọlọ́run o, ẹ nawọ́ yín sókè kẹ́ máa yin alágbẹ̀dẹ àyànmọ́, ọba tó ń dára nínú àrà. Olúwa èmi yìn ọ́ o, àdìjú foríjì ìlú òtú Olódùmarè, ọba agbẹnubọ forí ṣàpèjì orí ìdìrẹ ọ̀rọ̀ pàgídá ní bàbá àwọn sọ̀rọ̀sọ̀rọ̀. Akọ́dá ohun tí ń bẹ, aṣẹ̀dá ohun tí ò sí, níláńlá ọba tí gbẹ́nu ìtẹ́ ṣògo mímọ́ mímọ́ alákejì ọ̀rọ̀ ọ̀hún ọba ìyanu kìkì àrà. Ẹ má wò ó, ẹ má rí, kò ṣeé rí, ojúkójú ò gbọdọ̀ rí, bálágbára ayé lásán bá fojú kan Olúwa, ikú ló fi dá òkùnkùn kì í wọlé kóyè. Ìmọ́lẹ̀ ńlá tí fọ́ gbogbo oníwòkíwò lójú aláwòfín èrè mọ́ bàbá, ta ló rí, ta ló mọ̀, ta lẹni tó pàdé ẹ̀. Ìwọ ṣe èrè tó ọlọ́run ò sí, Èdùmàrè dá ọ tán, ó dá orí fún ọ, ó tún ṣe tán fírun gbéyìn fátàrí, ó ṣe tán fojú ṣèmọ́lẹ̀ ara fún ọ, bàbá tí ń pa ọ́ lálẹ́ tí ń jí ọ lójú mama, òun wọkọ̀, òun gúnlẹ̀ ayọ̀, ó mọ̀, kò sì tún ṣe ọ́ ní kàyéfì. Òun jí sílé ayé, òun jẹun, fàlàlà lórí ilẹ̀ ẹ̀lẹ̀, ohun gbogbo la fi ń kẹ́ ọ, òun jẹun títí òun ṣègbọ̀nsẹ̀, bó o bá mú ní òtún tọ̀. Gbogbo oríkèé ara ló ń ṣẹ́pọ̀ nígbà tó wù ọ́, ó lè fi fà sẹ́yìn, ó lè fi sáré tètè, aṣèrọ̀rùn fún ọlọ́nà kọ́nà, ó wá kú mímọ̀ lò. Ẹrú ọlọ́run ò, bó bá jí lójúmọ́ tó ò lè fọ́ni ọpẹ́yìn Olódùmarè, ó yàtọ̀ sásí wí, ewúrẹ́ pẹ̀lú ọ̀bọ lásán ló jọ, kí ni lárí ìwé erùpẹ̀ lásán tí ń fọba ṣẹ̀dá ṣẹ̀fẹ̀. Olóòní yin ọlọ́run àbí? Èdùmàrè ṣetán, ó dá ọ ní dáadáa, ó lè kúnlẹ̀, ó lè rọ̀gbọ̀kú, ó lè mẹ́yìn lélẹ̀, tó bá yá ohun ọtún gbé ọ lọ. Èdùmàrè tún yan olólùṣọ́ tì ọ́, wọ́n wá lólúwa ń bẹ òlóòdà. Olúwa dá ọ tán, ó fi ibi sọjọ́ lórí olóore, ó kàn ọ́ òyìn, ohun tí ò tólúwa ló ń sìn ká, ìdájọ́ Olúwa ń bọ̀ lórí rẹ̀. Ọba tí gbóníṣẹ́ ibi sáré tètè ọ̀gẹ̀rẹ̀ tí ń dági lókèlókè. Ẹ̀yin èèyàn ọlọ́run o, ẹ bá mi yìn, ẹ dákun ẹ bá mi gbọ́ Olódùmarè ọba tóbi, ẹ bá ń gbé tóbi, ẹ bá ń gbé tóbi, ẹ bá ń ṣe lọ́ba, ẹ bá ń ṣe lọ́ba, ẹ máa kí, ẹ máa yìn, torí òun nìkan lolùrànlọ́wọ́, òun lọ́ba tó ṣẹ̀dá èèyàn. Ẹ yé bá wọn ṣèbàyà òṣòro ǹdàmọ́, ẹ yé bá wọn ṣèbàyà àjẹmọ́, ẹ já máa ṣèbàfọ́ lọ́hùn kan ṣoṣo tó dá gbogbo wa, àjẹkọ́ ló dá wa, Èdùmàrè ló dáyàn. Gbogbo àwọn ìyá ọlọ́dún mẹ́ẹ̀ẹ́dínlógún bẹ́ẹ̀ ti ń wí, bí wọ́n bá nígbà ojú wọn ò lè rí nǹkan kan ṣe fún ọ, lásán lásán ni wọ́n máa gbójú bí wọn kiri. Ọ̀rẹ́, bó o bá ti gba Ọlọ́run gbọ́, o sí nínú ìdè. Ọdẹ tí ń ṣọ́ Olódùmarè, gbọ́ bí wọ́n ti wí fún ni. Wọ́n ní orí ẹ̀gùn ló máa kú sí, Ọlọ́run ló ń lé. Bá a bá rẹ́ni tó ń lépa ẹ̀mí èmi àti ẹ̀yin kiri, ìran àjàlẹ̀ yìí ó kàn máa wò ṣáá. Bá a bá róhun apàmì tó lé bẹ́lẹ̀ dájà. Ìwé mímọ́ ló sọ fún wa, ó ní ta lọ̀tá tí ó fi ìjà lọ wá, tí Olúwa wà lẹ́yìn wa. Ọba mímọ́ ń bẹ níbi gbogbo fún wa. Ẹ̀yin èèyàn, ẹ tún bá mi gbé Olódùmarè ga níbikíbi tẹ́ ẹ gbé kú wà síbẹ̀. Wòórà ọmọ bàá rẹ̀ ẹrúkẹ́rú abilala lẹ́nu. Wòórà ọmọ bàá agbákígbá igbákígbá ni kẹ̀kẹ́ sọ. Wòórà ọmọ bàá rẹ̀ ẹnikẹ́ni àmútalẹ̀ jẹ ni. Ọmọ ajé tí wọ́n bí ọmọ rẹ̀ oníyàndí ìgbà ajé tí wọ́n bí ṣẹ̀ǹpẹ̀ nílé ṣẹ̀ǹpẹ̀ lójú ogun. Ọmọ òkò ṣẹ́rìbìtì lọ́nà ọ̀ra. Salaudeen fífín ọlọ́ra ìgbèje, àìfín ọlọ́ra ìgbèfà. Fífíta ìfín ọlọ́ra ìgbẹ̀yìn ni ogún àwọn akọkọ fún adébígba òkò ń jà lọ́jà. Orogún gbígbá rẹ̀ nílé àyíyọ̀mí. Okòrè ṣẹ́tẹ̀mí ilẹ̀ bó ààrẹ ní àyíjọlá okun bá wá torí ẹni lọ. Mo wà nílé bàbá mi, Sheikh Aminulahi Hamid, àríkọ́ṣe rere bàbá àgbà. Aláṣẹ àti olùdarí ilé iṣẹ́ àríkọ́ṣe rere college. Bàbá mi onítakùn ni wọ́n. Ọmọ agúnlóyè bí òyìnbó, ọmọ agúnlóyè láàfin ọba, igbá ni ó kú pẹ̀lú ìjà alágbóhùn àdènà. Ìpàrùbá tó fọgbá lọ́dọ̀ tí ò mọ́ láyé kú gbogbo wọn ní báwọn tó kọ. Ṣàjẹ́ ní àwọn òṣèyẹ ṣògà. Ajẹ́jù bẹ́ẹ̀ kú ni jẹ́ ego ṣe wàràwàrà bọ́sà. Láyọ̀ kúkúrú ṣàbí ọmọ àwọn gbogbo kí n má ṣọwọ́ra. Àwọn ọlọ́mọ òjò àṣàmúpọ̀ níyà lọ́jà. Ó ní kí làkàṣọ lórí ṣe lábẹ́ ẹbí.
ó lóun lòun mọ rírì ìkọ̀bì, ó lóun lòun mọ rírì tàbátá, arọ́lé má bẹ́ẹ̀kẹ́, ó lóun tó wu ni làáfin tójúlé bàbá ẹni ṣe, ọmọ àríkọ́ṣe rere, àríkọ́ṣe rere, ọmọ àríkọ́ṣe rere, bàbá àríkọ́ṣe rere. Aláṣẹ àtolùdarí iléeṣẹ́ gbogbo iléeṣẹ́ àríkọ́ṣe rere nílẹ̀ yìí, ó yá ẹ bá ń gbóṣùbà f'Èdùmàrè. Ẹ wá gbọ́ o, ṣáàmù àwọn ọjọ́ òní ó ti lọ, Mr. Endurance Ẹ̀dó ni wọ́n, mo sọ pé òun ò mórí kí Ẹ̀dó, mo gbèdé wọn ni, ẹ má bínú sí mi. Mr. Ọ̀dẹ́dínà Kúnlé special guest, Ọ̀dẹ́dínà o ní ṣìṣe lágbára lọ́wọ́ Olúwa ọba kó máa bá ọ ṣe bó o ṣe ń ṣe gbogbo àjíǹde ara àti tẹ̀mí kó máa jẹ́ fún ọ bó o ṣe ń tọ́ Allah lẹ́yìn. Mrs. Adédèjì Ìníṣà Oyè, ọmọ Ìníṣà Oyè mọ́jọ, Ìníṣà Oyè, Ìníṣà Òkú, Ìjẹ̀bú ni wọ́n ní Ìníṣà lọ́kọ́. Ìjẹ̀bú ò gbogbo ọmọ Ìjẹ̀bú tó ń bẹ níbí, ẹ̀yin lọ́mọ ọlọ́rẹ̀ ẹlẹ̀, wọ́n ní bọ́bá Ìjẹ̀bú àwọn ní ẹ̀ní wíníwíní, bọ́bá Ìjẹ̀bú àwọn ní rẹ̀ lónìí, bọ́bá Ìjẹ̀bú afẹ́ní rẹ̀ tó kù ṣọdún alágẹmọ, ọmọ wa níjẹ̀bú ọmọ alágẹmọ, ọmọ èrè mi wà. Alhaji olórí tún Sulaiman, olórí tún bàbá tiwa ní Ìjẹ̀bú, ọmọ Ajagbalúra, ọmọ Fìdípọ̀ tẹ̀wọ́lẹ̀, ọmọ adún mádé, bàbá mi ọmọ adún mádé, ọmọ adún mọ́ṣùpàdé ẹgbẹ́, ọmọ afúnjú Ìjẹ̀bú tí ń fọkọ rẹ̀ já pè náà, ó ní bó ń bá rọ̀bù, bó ń bá tọ̀kù ní àwọn aṣèwà mọ́kàn ìjọba nílé eré mọ́, ọmọ adún mádé, ọmọ adún mọ́ṣùpàdé ẹgbẹ́, ọmọ ọlọ́dẹ ògògò màgà, èyí tí fẹ̀yẹ́ bí akókẹ̀bẹ́ kẹ̀bẹ́ adìẹ gbọ́rọ́kù òpó lélẹ̀ ara orogún ara òra adìẹ, olórí tún ọmọ owó ṣe ní ọ̀yọ̀yọ̀ yíyọ̀, wọ́n ní ọ̀yọ̀yọ̀ ó máa yọ̀ mọ́ ohun tí ń ṣe ní èkúkú lè pani, dúdú ilé ọmọ bẹ̀rẹ̀ sí ń jọ́sí, pupa tó mọ bẹ̀rẹ̀ sí òsì nílé, ọmọ ọlọ́yẹ tó ń mọ òrókò wọn rọ́kò tán ẹyẹ sì ti lọ, mo ní sunlé mo rọ́bẹ lónìí, mọ̀ríbá lọ́dọ̀ bàbá tẹ̀yìn, ẹ̀yin ọmọ onígbò má dé, ọmọ onígbò má wọ̀, ọmọ onígbò kan àjòjì wọn, àjòjì tó bá wá gbọ́ ọ̀rọ̀ tí mò ń wí olúwa rẹ̀ sì tó wọn bọ̀rọ̀ amúpanu, ẹ̀yin ọmọ afíjú Ìjẹ̀bú ọmọ èrè nìwà. Ìjẹ̀bú ní ti náwó dọ́là ká èbò tó kọ́wọ́dé, owó ọ̀hún pọ̀ sí ni, ọmọ Ọlọ́rìnkúnlé àdé ewúrẹ́, olórí tún òòṣà òkèjọ́ ń dàbí onílé yìí ni wọ́n fi gbé itọ́ Ìjẹ̀bú, owó kẹ̀lẹ̀bẹ̀ Ìjẹ̀bú, owó ìdúró Ìjẹ̀bú, owó ìbẹ̀rẹ̀ Ìjẹ̀bú, owó kékeré Ìjẹ̀bú, owó àgbà Ìjẹ̀bú, owó èmi ò ní Ìjẹ̀bú tí mo mọ̀ tí ò lówó lọ́wọ́, ẹ̀yin ọmọ Ajagbalúra, ọmọ Fìdípọ̀ tẹ̀mọ́lẹ̀, ẹ̀yin ọmọ bíbí Ìjẹ̀bú wọlé ẹ̀gbọ́n mi pẹ́ lọ́wọ́ ọba tóbi. Allahu Akbar. Mrs. Ajibade Ẹ̀yìndà ni Mount Ajibade Ìníṣà Oyè, Ìníṣà Òkú, ẹ̀kọ́ wọn ní Ìníṣà. Ó yá nítorí Ajíbádé ẹ̀sìn ní káre tí òkun ìlú aláfẹ́ ẹgbẹ́ lọ́rẹ̀ ìgbafẹ́fẹ́, káre ibi tí ilé ńlá lápẹ́ sí nílé ikú omi, gbogbo odò ní forí fọ́lọ́kùn ẹnìkan òmùsà kó tó jiyàn lọ́bẹ̀. Ta ló ní wọn ò lómi lẹ́kọ̀ọ́ àdèlé, ọmọ olódò aṣẹrẹrẹrẹ, ẹbí wọn ẹgbẹ́ ta ló lágbàlúkú bàbá omi kómi, ẹbí wọn ẹgbẹ́ ta ló làbàtàbútú bàbá odòkodò. Èkó ọgbọ́n lòmí ń lọ, wọn ò jẹ́ báwọn Èkó àìgbọ́n, àwọn ọ̀mùgẹ̀yàn ní sọ pé ọmọ Èkó ọ̀gbọ́n, mo ti bá wọn débẹ̀ mo wòran kedere, takọtabo wọn ló gbọ́ bí kí ńlá, bálẹ́bálẹ́ nílẹ̀ Èkó ṣẹ̀ṣẹ̀ mọ́, ẹjẹ́ ara Èkó mọ̀ràn. Èkó mọdé bí mo káyọ̀ òun ò délé kú sí mo lówó òkòdè láìsàn mo kélé kú mo ká tán mo ṣe gbèsè yọ ṣe gbogbo aṣọ mi kìkì ara. Ìsàlẹ̀ Èkó ìsàlẹ̀ Èkó ìsàlẹ̀ Èkó ọmọra wa àwọn àtọ̀hún ni wọ́n mọra wọn. Mr. Adélẹ́yẹ Rafiu Abẹ́òkúta nílé, ọ̀nà Ẹ̀gbá ni wọ́n gbà lọ rè Kálákẹ́, ọmọ lábẹ́ Olúmọ ẹ̀pàdé Ọlálákẹ́, ará oko Adágbá, ogun ló gbé bàbá wọn dábẹ́ Olúmọ, ọmọ alísàbí agbègbè àkàlà ìbáfogun bá ìbáfogun jà. Níbo ló ń gbé? Adélẹ́yẹ ṣé bí Abẹ́òkúta ni ogun àwọn ọ̀tẹ̀ ló ti gbé wọn pọ̀ lórílẹ̀ ń já sí oko Adágbá ni wọ́n sùn níbẹ̀ lórí fi mọ́, kò sógun mọ́ kò sọ́tẹ̀ mọ́, Olúwa ló gbà yín là. Ogun òṣèṣẹ̀ máa ṣe yín ní wàhálà ń jọ́sí, ọba òkè ló dá wàhálà yìí dúró, ibi Olúwa gbé fi wàhálà àwọn ọmọ ní jẹ́ Olúmọ, oko Adágbá síbẹ̀ ní baba ńlá yìí fi bùsọ̀ sí, gbogbo wọn wá gbárajọ pọ̀ síbẹ̀. Ẹ̀gbá wá gbárajọ, Ẹ̀gbá fìmọ̀ ṣọ̀kan, Ẹ̀gbá pọlápà, Ẹ̀gbá dìlú ńlá mo ṣọmọ lábẹ́ Olúmọ, mo ṣẹ̀dá àbẹ̀lọ́rọ̀ oṣọmọ Alákẹ́ oṣẹnu wíyewíyewíyewíye oṣẹ̀dá ọgbọ̀n ìlú. Ẹ̀lẹ́ ọmọ onísàbí agbóhùn akala, ọmọ àfìpàkọ́ ayọ́rùnbolẹ̀ ṣúkẹ́ṣúkẹ́, ọmọ Alákẹ́, ọmọ Ẹ̀gbá àgbà gbogbo, ọmọ Alákẹ́, ọmọ agbègbè lọ́wọ́ ogun, ọmọ adé orí Ẹ̀gbá ṣẹ̀kẹ́ olówó ẹ̀yà àná tó tó tẹ̀rù. Gbogbo Ẹ̀gbá lọ́mọ òṣìlẹ̀kùn balẹ̀kùn dé, ó ṣẹlẹ̀ ó ṣòde, ẹ̀yin lọ́mọ ọba kìtìkàtà ọ̀gbọ̀n ìgbọ̀nyìn oògùn, àbàtàbútú ọlọ́rọ̀ lọ́mọ Ẹ̀gbá, ọmọ adítọwọ́ àlejò tọ́nu, ọmọ asáfóhundẹ, ọmọ àpàtì ọba àlẹ̀kẹ̀, Ẹ̀gbá onígbẹ̀dú àlùyà, Ẹ̀gbá onígbẹ̀dú àlùlówó lọ́wọ́, alágbogbo ọ̀ràn yàn kankan kan bí Ọlákẹ́, ọmọ Alákẹ́ Fọlájagun, Ẹ̀gbá Fọlájà ó fẹ́ gbèjà, ara owó òde òdẹ́ta. Alájà Ọlọ́run jẹ̀dá lọ, ẹgbẹ́ máa pọ́ àrókù o,
ọmọ ajílànà ọ̀ṣọ́, ọmọ ajífọjọ́ gbogbo dára bí egbin, ọmọ arúgbàdo làlújá, ọmọ arún kúkúrú wọlé Ẹdẹ, òpó ni yín nílùú Ẹdẹ, òpó kájà kárọ̀ yá àbídẹ́sù kámẹ́ni ọlọ́bàdúrà wọn lọ. Ọ̀gàwàtá iṣu ọ̀gbọ́n lòótọ́, èṣù ṣe bí eré, ọmọkò olóore ó fi jẹ. Ọmọ òpó ọ̀gbọ́n wọn ní akọjú rẹ síná, iná ọ̀gbọ́n wọn ní akọjú rẹ sómi, omi ọ̀gbọ́n wọn ní àfi pọtí tó burú, ọtí tó burú ọ̀gbọ́n wọn ní afọ́mọ tó lè mu, ọmọ tó lè ọ̀gbọ́n, òun ni Aláàfin Àfọ̀njá tó lọ sókun tí ò padà wà lẹ́mọ́tò ẹ̀ lọ tẹ̀lú Ìlọrin Àfọ̀njá ẹnu dùdú yọ. Adìẹ yóò kún ọ̀pọ̀ fún wọn ládìẹ ìpamọ́ rẹ. Bàbá náà yín gbẹ́bí ẹ̀ta, wọ́n fowó ra pẹ́pẹ́yẹ, pẹ́pẹ́yẹ yọ̀mọ̀, ó pọ̀pọ̀pọ̀, ẹni pẹ́pẹ́yẹ náà ò pọmọ rẹ, ẹgbẹ́ pẹ́pẹ́yẹ tà tán, ẹ fowó ra awó ṣe tán, ó yá yín méjì ó gbà kan, kó tó gbà kan ọ̀hún, wọ́n tẹ́ pẹpẹ fún. Ni wọ́n bá gbáwó tà wọ́n lọ rè rọ̀bọ, ọ̀bọ délé ọ̀bọ ńlọ́ṣọ́, wọ́n gbọ́bọ tà, wọ́n kówó rajá, ajá délé ajá ń jẹ gbọ̀nsẹ̀, ni wọ́n bá gbé ajá tà wọ́n lọ rè rọ̀yún, wọ́n rọ̀yún lọ́rí tán. Kọ́yìn wọn gúnyán, ọ̀yún lòun ọmọ yán gún, kọ́yìn wọn roka, ọ̀yún lòun ọ̀lẹ́ ìroka. Ọ̀rọ̀ ní baba ńlá yín sọ sọ́yìn òun já sí, lọ́yún bá ṣubú lulẹ̀ ló sì domi. Ni wọ́n fi pé èrò Ọ̀yọ́, bẹ́ẹ̀ dọ́yún ẹ̀bùnmu, èrò Ìbàdàn, bẹ́ẹ̀ dọ́yún ẹ̀bùnwẹsẹ̀, èrò Ìwàlẹ̀ Òkú, bẹ́ẹ̀ bá dọ́yún ẹ̀bùnwọ́jú. Ẹ̀rọ sọ́dún baba yín náà lódodo tí ń sẹ̀ rẹ́rẹ́rẹ́rẹ́rẹ́. Àyílòkó láyé ájú ọmọ ìgbìyànjú ọ̀tẹ̀. Gbogbo yín pátá tẹ́ wá síbí lónìí, gbogbo yín ni mo kí o. Pátápátá àtẹni tó wá láti Tẹ̀lẹ́mù, Mrs. Ògúndípẹ̀ Ìgbẹ́sà màlẹ́ ọmọ aródòkèlè, ọmọ adélé tẹ́jí. Ẹdúnmàjọ́ abíwẹ̀ ṣòro, ìgúnlarí gbẹ̀ òwe bàtìẹ̀bàtìẹ̀ lẹ́yẹ olùfọ̀n. Bá ò rí gún, a ò ṣẹbọ, bá ò rákàlà, a ò ṣòro, bá ò wárí tẹ̀ǹtẹ̀rẹ̀ ká ayé ò lè tẹ́jú, bá ò wárí wọlé wọ̀dí ẹnìkan ò lè fọ́bájẹ́. Ọjọ́ wọn gbọ́mọ rẹ̀ lẹ́kọ̀lé ni bàbá yín dé ló bá gbé ẹsẹ̀pọ̀ ẹlẹ́pọ̀ ọmọ òkú pàbù tí wọ́n ń di gúnúgbò míì níbi wọ́n gbé mẹ́yẹ gúnúgbò owó ńláńlá aṣọ ńláńlá ni wọ́n fi ń ta gúnúgbò lọ́rẹ́ igbó òkùnkùn sákẹ́kẹ́ igbó ọ̀kọlà igbó bá jí alẹ́ tẹ́tẹ́ lẹ́rùrú àníyàn bàyá ẹlẹ́rùrú abèlé kẹ̀kọ́ agẹ́kọ́ ọjọ́ wọn gbọ́mọ rẹ̀ lẹ́kọ̀lé ọmọ adìgbésẹ̀ yẹ àdìwájú tẹ́ rí ilẹ̀ ẹ̀dìgbé ọmọ gbì nínú ilé ẹlẹ́kọ̀lé ọmọ gbì lóde kára koro lẹ́yìn ọtìlẹ̀kùn bí òwò ṣe lè mú ìgbé àmọ́ ajínigbáṣe rẹ̀ yìí lè ṣe wọn ẹ̀kẹ́ lórí o. Ó wá dílé màmá mi gẹ́gẹ́ ta ni màmá mi ọ̀hún tí mò ń wí wàláì mọ́mì mi àríkọ́ṣe rere gan ni ìwéré nílé ìwéré òkè àwọn ọmọ kan ń pa ọmọ aṣèrò gbọdọ̀ jálẹ̀ wọ́n ní ọkàrẹ̀ ìwéré ẹwà lọ́jọ́ gbẹ̀dú ìlú onígbẹ̀dú bẹ̀rẹ̀ kẹ̀kẹ́ ìlú ká ìlú kan tá a fáwọ́ ẹ̀kọ́ ṣe alẹ́kẹ̀tẹ̀ pẹ̀lú etí erin ìlú tẹ́lẹ́rù ò gbọdọ̀ jó ọlọ́mọ ní jíjó ilé wọn ọmọ bíbí ìwéré wọn kì í kú gbogbo òkun ṣe ọ̀gbọ̀dọ̀ jálẹ̀ kékèké lèkè jẹ́ ọmọ ajọ́lú ẹ̀ tó ń jọba ìwéré asọmọ ẹ̀ nígbà ní òkun wọn sọ èjì pàǹgbẹ́ làwọn asàsà àtọ́lá wọn kí yín ọmọ oníwèrè ọmọ àṣà tí ń sàlúdó bàbá mi olórí tí wọ́n tún náwó màmá mi ẹ̀yin lọ́mọ àṣà tí ń sàlúdó ọmọ agbóhajá ọmọ èjìká ọ̀lẹ́ òmáṣọ ọrùn ọ̀lẹ́ òmẹ̀wù ọ̀lẹ́ gbálẹ̀ òkà àkúṣẹ́ kó pẹ́ títí bàbá ìjà ní gbẹ̀yìn àlè ẹ̀kọ́ ọmọ orin tí ọmọ àrùn ẹ̀yìn ẹ̀yin lọ́mọ arórí pọ́n ní òkè ògègé ìdídọ́jà òkúta kéde la máa ń ferí re ará ìwéré wọn kì í ṣàkóró ẹja relé wọn èèyà ìwéré nílé èèyà òkùnkùn lọ́jà àwọn òkùnkùn sáwọn ló lọ́jà bébí ń pa wọn ò gbọ́dọ̀ wí bí à ń jẹ wọn ò gbọ́dọ̀ sọ mẹ́ta lọ́rẹ́ ó dáná gbogbo wa pátá tó wá síbí lónìí àtẹni tó wá látòjòkú àti gbogbo yín pátá tá ẹ pẹ́ síbí lónìí wọn ò fẹ́ gbà kókó wa ni ìgbé tá a pé ìpọ̀tà pọ̀ wá síbí lọ́lá olúwa kí gbogbo wa bá lè wa tẹ̀rín tẹ̀yẹ ká máa ríre bára wa ṣe Èdùmàrè ọlọ́jọ́ òní aṣọ ní kálukú délé ẹ̀ láyọ̀ bó bá jọmọ lẹ̀ yín kọ́ nílé yín bó jẹ́ ìyàwó lẹ̀ ń gbé. èmi mo rí kí wọn níyàgbà aládé ni wọ́n aládé ni ìrántí wọn mo kí ni sísan ní ẹkú oríire ṣé kí n kí yàgbà kẹ́ ẹ gbọ́ orí adé ni wọ́n orí adé wọn ò sì dé ṣẹ́gi nílẹ̀kẹ̀ àwọn ọ̀bùn ẹlẹ́gbàá kò ká ọmọ orí adé lọ́wọ́ ọmọ odi gbọ́nà bí ọtí kíkan orí ẹni là wà níyàgbà ọmọ òrìṣà ògbọ́nà ọmọ òkúta gidi gbòǹgbò gidi ọmọ agídí gbòǹgbò tí jẹ ní gbọ̀ngbọ̀n òkúta Mrs. Sanni ọ̀kan kọ́ ẹlẹ́sẹ̀ dàbọ̀ ọ̀kan kọ́ ẹlẹ́sẹ̀ ní pẹ̀lẹ́ ọ̀kan ní kí òun máa rọra ọ̀kan ní nígbà tó mọ̀nà ó ní kí ló wá dé yàgbà sí olórí adé ló wá ọmọ odi gbọ́nà bí ọtí kíkan ilé aládìkún ẹjẹ́ ń tó ìyá mi lọ jẹjẹ wa Sanni ẹkú níbí ire ẹkú oríire ìgbà kì í gbọ́wọ́ onígbà kó bàjẹ́ òní ṣe déédéé àgbákò àṣírí ọláàrẹ òní tún máa ṣàmì àṣẹ ta ló sọ pé wọn ò lórí kìnìún yàgbà
ẹni kó wá bá mi kí n sọ fún ọ̀jọ̀gbọ́n Akéwì gangan lèmi agbẹ́dẹ̀gbẹ́yẹ Àkànjí mo dé aládìtú èdè ẹgbọ́ ìmọ̀ràn ewì ni mò ń dá bẹ́ẹ̀ bá ní mo kéwì mo ṣeun èmi ò kàn níwò yàn lójú bí n bá fẹ́ jíṣẹ́ ọpọlọ ni wọ́n yá kí tí ó máa gbọ́ tuntun orin ya fún àgbòyà Ìgbòho lóhun mọ́lẹ̀ orin ewì ńlá dé ẹni ó bá sùn kó dìde lójú oorun àtọrun àtògbé títa nígbà orin ewì bá gbọ́ gbígbóná ta ló fẹ́ sọ pé kì í ṣàmù bó bá jọmọlẹ̀ yìí ń kọ́ nílé yín wọ́n jẹ́ ìyàwó lẹ̀ ń gbé bẹ́ẹ̀ bá ń ṣayẹyẹ ìwúyè kan bẹ́ẹ̀ bá ń sílé ẹjẹ́ ń bá yín kọrin èèyàn tó ń sọjọ́ àbí jẹ́ ń bá ọ kéwì àdúrà ẹni tí ń ṣèkórè ó ń ṣàjọdún bóyá ní mọ́ṣáláṣí ni àbí ṣọ́ọ̀ṣì ọdún bá ṣojú ẹni ààyò ni gbígbéga lẹ́nu sí ara oríire ni èèyàn kọ́ṣẹ́mọṣẹ́ ó gbàgbé ẹ̀rí wálé ṣe bára ayọ̀ ló wà ẹni obìnrin tuntun ti ń jó jẹ́ ń bá ọkọrin jẹ́ ń kí ọkún ẹrú Èdùmàrè kó má ṣọmọ náà ní àbíkú arúgbó ọmọ òní jẹ́ tèmi tẹ̀yìn olóríire ọmọ ni kó máa jẹ́ tiwa torí oríire la jókòó tì lọ́jọ́ òní torí oríire la ṣe wá bí gbogbo ọmọ wa ló máa ṣoríire máa ṣàmì wìtìwìtì tó ni mo ṣe sọ pé kíkálukú wa máa náwó ká máa jíjó ayẹyẹ.